mo ti kọ́kọ́ sọ̀rọ̀ bá máa pọ̀ láwọn olóṣùpá tuntun dé mo tún wá dákẹ́ díẹ̀ mo tún ní pé wọ́n ti ń ṣe yàmàyàmà mo tún ń bọ̀ mo fẹ́ dé mo tún ń bọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tí wọ́n wà. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ àwọn onífújì náà ni o, Saheed Osupa ó ṣàn fire back to back. Ṣàdélárí ọ̀rẹ́ Taye Currency ó ṣàní nínú gbogbo àwọn onífújì tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí pé Taye Currency òun nìkan ló ń hold internet tó ń shake everywhere. But ó gbàgbé pé Saheed Osupa gan wò pé tó bá ṣe yàmàyàmà you go collect. Tó bá ṣe normal rí normal, tó bá ṣe normal ò ní rí normal. But ọ̀rẹ́ Taye Currency ṣáà jáde ó ní lórí internet lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ Taye Currency everybody fẹ́ gbọ́, ọ̀rọ̀ Taye Currency everybody ń sọ. Ẹ wo ọ̀rọ̀ àwọn onífújì kò tí ì lọ sópin o, ó ṣe bẹ̀rẹ̀ náà ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ọ̀rẹ́ Taye Currency. Lórí DIGINAIJA, ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé, ẹ bá wa subscribe, kẹ́ ẹ like, follow, kẹ́ ẹ sì share fídíò yìí. Ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde. Èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni. Ẹ máa bá wa ká lọ. Ṣé ká bára wa sọ tọ̀rọ̀? Ká sọ tọ̀rọ̀ fúnra wa, ká má parọ́ fúnra wa. Sí, ẹ lè rò bóyá mo kàn fẹ́ sọ̀rọ̀ yìí láti side Taye Currency, but please ẹ kàn rò dáadáa, ẹ rò dáadáa. Ṣé a rí onífújì kan tó ti hold the internet bí Taye Currency ṣe ń hold ẹ̀ láti bí last year, late upper year to this time? Ta ló lè sọ? Because biere these guys throughout last year from January to December, Taye Currency every time ló ń sọ̀rọ̀ ẹ̀ online from January to December. Ó travel, àwọn ọmọ ẹ̀ sá lọ, àwọn ọmọ ẹ̀ tó sá lọ yẹn wọ́n bẹ̀rẹ̀ ogun gbàgbàgbàgbà ìyẹn lọ tíṣó òun àti Ayọ̀jámíù gbàgbàgbà ìyẹn lọ ó slump, agbọ́nisìkò slump ìyẹn fly látàìmù ìyẹn náà fún àwa náà lówó tá pariwo táìmù yẹn things like that. Ó tó wá di pé ọ̀rọ̀ wọn àti àlàyé ńlá wá ṣẹlẹ̀. This guy still remain. So everybody ń sìn nínú gbogbo ọ̀rọ̀ yẹn, àwọn kan wá ń wá, àwọn kan ń lọ, àwọn kan sáré wá wọ́n lọ, àwọn kan tó sáré wá wọ́n sáré lọ. But the matter still remain that Taye Currency ni ó sì dúró. If you said you don't want to talk about him now, you will still talk about him. Torí òun náà tún dúró. Ó fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń pa òun. So if anybody comes out now to talk anything about Taye Currency, èmi rí ẹni ẹbí pé ẹni ẹwọ opportunity ni. Wọ́n opportunity pé game náà ganu sí. Taye Currency has helped a lot of people. Mata Currency náà ló jẹ́ káwa yìí náà máa oyè yìí náà. So ẹ wá sọ fún mi ẹni tó fẹ́ nínú fújì ń sìn o, báwo lè fẹ́ ṣe? Torí tí wọ́n bá tún ti ń ṣe tiẹ̀ lọ tó fẹ́ dá sí ọ̀rọ̀ ti Currency yẹn, ó fẹ́ dá sọ̀rọ̀ ẹ o, òun ṣe ti tiẹ̀ lọ o. Àwọn kan tún dá sọ̀rọ̀ Currency tó máa bò tọ̀dọ̀ ẹ mọ́lẹ̀, tó máa bò ó tí a bò ó mọ́lẹ̀. Now kí wàá ló fẹ́ ṣẹlẹ̀ ń sìn tí Currency fẹ́ fi kúrò online kò yé mi. Torí àkọ́kọ́ gbogbo ẹ̀ ló ní àwọn tí wọ́n strong nípa internet o.
òun náà tún wá máa ń lọ show back to back kí lẹ fẹ́ sọ náà tẹ́ ẹ fi ní sọ̀rọ̀ Taye Currency online mi ti ẹ̀ mọ̀ I don't know mi ò mọ̀ tí gbogbo àwọn onífújì bá tún kọra wọn jọ pé àwọn fẹ́ máa sọ̀rọ̀ nípa onífújì àwọn ò ní sọ̀rọ̀ nípa Taye Currency wọ́n á tún sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ wo èmi ò blame anybody tó bá sọ̀rọ̀ nípa Taye Currency o. Everybody want opportunity ni o.